Núwà Media. Ẹ̀yin olólùfẹ́ kí lẹ rí sí, ẹ káàbọ̀ sí ọ̀tún ètò yín fún ti òní. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé lórí ètò kí lẹ rí sí ni a ti jọ máa ń ṣe àgbéyẹ̀wò àwọn kàyéfì àti ìrírí ayé gbogbo tá a gbọ́ tá a rí àbí àwọn èyí tí ó ṣẹlẹ̀ sí àwa gangan. Orúkọ mi ò yí padà, Aródú ni mò ń jẹ́ Òjígọ̀bí, ọmọ wọn lówó òdùrú ajípépé ṣeré, ọmọ límẹ̀rí àwọ̀ òṣèré, ọmọ bàbá kan mi tútù ti jó ní fàìfàì. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé láti iléeṣẹ́ Núwà Media láti máa mú ètò ìyẹ̀rẹ̀ sí wa fún yín lóòrèkóòrè. Iléeṣẹ́ Núwà Media ló máa ń fọn rere ẹ̀sìn, èdè, àṣà àti ìṣe Yorùbá ká ilé ká oko. Bẹ́ẹ̀ náà la máa ń polongo àwọn iṣẹ́ ìbílẹ̀ wa àti àwọn ọmọ wa gbogbo tí wọ́n ti làmìlaka káàkiri orílẹ̀-èdè àgbáyé. Lẹ́ẹ̀kan sí Aródú ni jẹ́ ṣáájú ìtàn tí mo mú wá fún wa lónìí lórí ètò kí lẹ rí sí. Ẹ jẹ́ kí n sáré sọ fún wa wípé ìdíje àṣà Núwà 2025 ó ti dópin ní 30 ọjọ́ oṣù Ọ̀wẹ̀wẹ̀, ìyẹn September tí a lò kọjá yìí. Èní dẹ̀ ni a máa kéde ẹni tó jáwé olúborí lórí ètò kí lẹ rí sí. Ẹni tó jáwé olúborí náà èèyàn ńlá, èèyàn pàtàkì, òun náà ni ẹ̀fẹ́ mọ orúkọ ẹ̀, mò ń bọ̀. Màá sọ orúkọ ẹni tó jáwé olúborí fún wa ní ẹ̀yìn ètò yìí. Ẹ̀yin tèmi, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé ti tèmi nílé ni àti lóko ní gbogbo ibikíbi tí n bá jókòó sí, màá fi etí kọ́ oríṣiríṣi tí wọ́n ń sọ láti mú wá fún wa, láti kọ́ wa ní ọgbọ́n àti fi òye kún òye wa. Bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ tí mo mú wá lónìí, mo lọ síbi tí wọ́n ti bá mi tún mọ́tò mi ṣe. Wọ́n lọ bá mi yẹ àwọn ẹsẹ̀ bóyá ó ṣe déédé àbí kò ṣe déédé ká tó bẹ́ sí orí títì pa lọ sí ẹnu òwò àti ẹnu iṣẹ́ wa. Ibẹ̀ ni mo jókòó sí ṣá, ní obìnrin kan náà tóun náà wá pé kọ́ bá òun yẹ mọ́tò òun wò, ló bá tẹnu bọ̀ pé kọ́ máa gbà òun kọ́ máa rà kalẹ̀. Àbúrò òun máa ti bọ́ sọ́wọ́ wípé òun ò mọ ohun tí òun fẹ́ ṣe, bóun ti ẹ̀ ń rò wípé bóyá kóun gbé lọ sí ilé ìwòsàn ìjọba nílùú Ṣàgámù, ìyẹn OSUT, kóun lọ bá àwọn dókítà tí wọ́n máa ń rí irú àwọn èèyàn tó bá wọnú ipò bẹ́yẹn nípa àìlera wọn, ìyẹn àwọn mental health specialist, bóyá clinical psychologist or somebody, pé kóun gbé lọ sí ibẹ̀. Ìyẹn ṣá ló mú sẹ́nu, kí ló ṣẹlẹ̀ ṣe mọ̀ pé mi Ọlọ́run kó ṣàṣàánú káṣà máa kó náà ni. Ló bá ní àbúrò òun àti ọmọbìnrin kan ni wọ́n ti jọ ń fẹ́ ara wọn, tó ti jọ ń ṣe wọléwọ̀de fún bí ọdún 3-4. Wọ́n ti ẹ̀ jọ ń gbé ni, wọ́n ń gbé nígbè pé àti fẹ́ra wa. Ṣùgbọ́n àwọn ẹbí wa pe àbúrò ẹ̀ ní ọjọ́ kan, bẹ́ẹ̀ ni pé àbúrò ẹ̀ ní Ọládìjì. Wọ́n wá pe Ọládìjì wípé ọmọ ọlọ́mọ tó kàn kó nítan sókè ní kọ̀rọ̀, jẹ́ lọ lé wọn ká lọ tọrọ ẹ̀ níṣu lọ́kà. Ọmọ bá dẹ̀ gbà sí wọn lẹ́nu ni ọmọ bá ta mọ́ra, ó kúkú níṣẹ́ gidi lọ́wọ́, ló bá bọ́ sọ́jà, ló ra gbá ló ra wo, ó ra ẹja tútù, ẹja agbára, ẹja àkóra, ẹ̀yìn epo lọ́ní kó gbé wá ní oyin ní atare ní obì orógbó. Ó ṣàràpò nǹkan tí àwọn ẹbí ìyàwó ẹ̀ tí wọ́n béèrè lọ́wọ́ ẹ̀. Ó wá kù ọ̀sẹ̀ kan kí ọjọ́ tí wọ́n dá fún ìgbéyàwó yìí kí ó wáyé. Ló bá gbéra nílé, ó sọ fún ìyàwó ẹ̀ pé òun bọ̀, òun fẹ́ dé ibi gbọ̀ngàn ibi tí wọ́n fẹ́ gbà láti lè ṣe àwọn èèyàn ní àlejò lẹ́yìn tí wọ́n bá tọrọ ìyàwó tán, wípé òun fẹ́ lọ san owó ibẹ̀, kóun dẹ̀ sọ fún wọn àwọn ohun tí àwọn fẹ́ kí wọ́n ṣe fún àwọn. Òun dẹ̀ máa gbàbẹ̀ lọ sí ọjà lọ ra àwọn iṣu bí 40 tí àwọn ẹbí ẹ̀ béèrè. Lọ́ba jọ dágbére fúnra wọn, I love you, I love you, lọ́jọ́ ìmúra wọn pàtì, lọ́ba ṣe wáíwáíwáí, lọ́ba pín, lọ́ba lọ. Ọkọ ti lọ, ó ti lọ gbóbi tó fẹ́ lọ. Iṣu ló rà tó ń kó bọ̀ nílé ṣá ló wọlé lórí wípé ìgbà tóun máa délé, abẹ́rẹ́ ló kéré jù nínú ẹrù obìnrin ẹ̀ kò bá bá nínú ilé. Kí ló ṣẹlẹ̀? Ló bá gbẹ̀rọ̀ bá ní sọ̀rọ̀, ló bá bẹ̀rẹ̀ sí ní pe ìyàwó ẹ̀ ní wàá pè mí ó máa rìn. Lẹ́rọ̀ bá ní sọ̀rọ̀ bá lọ́la yá Ọládìjì bá bẹ̀rẹ̀ sí ní jà, ló bá ké gbàjarè sí ìgboro ayé wípé wọ́n gba àwọn òun òríyàwó òun kọ́ bá àwọn akọ́ bá òun ṣe. Ìyẹn làwọn aládùúgbò wa ní àwọn rí wọn ní òpẹ́ yìí tí wọ́n di ẹrù ọ̀tún dẹrù òsì, tí wọ́n gbé ọkọ̀ wá tí ọkọ̀ bá wọn kó ẹrù. Ó ṣe làwọn ti rò pé bóyá wọ́n ti gba ilé tuntun lórí ìgbéyàwó tí wọ́n dá sọ́nà. Ìyẹn lọ́kọ́ bá lọ sílé àwọn àánú ẹ̀. Nígbà ó máa débẹ̀, lójú ẹ̀ bá gbálẹ̀, lọ́ba ní kó má bínú, igbá kan àwo kan, ìkòkò bá bá àṣà sùn. Ìyàwó ẹ̀ yẹn ó lóun ò nífẹ̀ẹ́ sí mọ́. Ó ṣáṣá lábẹ́ alága àti gbogbo ilé, ìyàwó ti bá ọkùnrin míì lọ. Ǹjẹ́ ta lọkùnrin yìí? Ṣe ló di alábàáṣiṣẹ́pọ̀ Ọládìjì tí wọ́n jọ ń ṣe òwò kan náà. Ní ibẹ̀ ni Ọládìjì ti wọ̀ ṣá, ìyẹn lẹ̀gbọ́n ẹ̀ tó tẹ̀lé báṣàrà mú. Ní Ọládìjì bá bẹ̀rẹ̀ sí ní káwọ́ bọnú, ló ń wara ru káàkiri inú ilé, ló bá bọ́ sínú ìrònú.
pọ́nbélé wọ́n máa bẹ̀ wọ́n máa bẹ̀ tí ní Ọládìjí àṣà máa kà lá máa fún sọ oríṣiríṣi a máa ṣàlàyé ọmọ tó jẹ́ pé òun lòun dá lókòwò ọmọ tó jẹ́ pé òun lòun rán jáde iléèwé yunifásitì ọmọ tó ṣe gbá ládùúgbò gbogbo kinní kan ládùúgbò gbogbo kinní kan nínú ẹgbẹ́ ní òun máa dúpẹ́ gbogbo ìtì sọ̀rọ̀ láàrin yìí tọ́mọ bá tún ti lọ wọ̀ nínú ẹ̀ṣà ni ó ti wọ̀ bá yẹjọ́ ẹ̀yìn ara ilé ìlú fún ìkìlẹ̀ rẹ̀ sí tó bá jẹ́ bẹ́yìn ni ẹbí Ọládìjí ìmọ̀ràn wo lẹ fẹ́ gbà á kí ni akitiyan tẹ́ máa ṣe lórí ọ̀rọ̀ Ọládìjí tó bá jẹ́ wípé ẹ̀yin ni ẹbí ẹni tí ìyàwó Ọládìjí kó lọ bá àmọ̀ràn kí lẹ fẹ́ fún ọmọ yìí tó bá wá jẹ́ nǹkan Ọládìjí báwo lẹ ṣe fẹ́ mú ọ̀rọ̀ yìí ńlẹ̀ báwo lẹ ṣe fẹ́ ṣe kó ní ìyanjú ọ̀rọ̀ rẹ o ẹ̀yin tèmi nílé lóko lẹ́yìn òdì ohunkóhun tẹ́ ẹ bá rí láti sọ sí ẹ kàn sí wa lórí ìtàkùn wa tàbí nọ́mbà wa àti ímeèlì wa tẹ́ ẹ wò lórí ẹ̀rọ yìí fún gbogbo àwọn ohun tí à ń ṣe níléeṣẹ́ Núwà Media ẹ lọ sí orí àsíá wa lórí ayélujára ìyẹn www.nuwamedia.com ẹ máa rí gbogbo oríṣiríṣi ohun tí iléeṣẹ́ wa tó máa ń ṣe láti fi pòkìkí àti fọn rere pẹ̀lú àti pọ́n àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá lé ẹ ṣáà máa wò níbẹ̀ ẹ̀yin tèmi nílé bẹ́ẹ̀ náà lè máa kan àwọn atọ́ka tó lọ sí orí YouTube channel wa níbi tí a gbé gbogbo àwọn ètò wa àti àwọn ìwádìí wa ibi tí a gbé sí èmi náà ní tí ní tòótọ́ bí òparúkọ dẹ̀ mo sọ lẹ́ẹ̀kan pé mo máa sọ orúkọ ẹni tó gbé ìgbà orókè fún yín ní ti ìdíje Núwà ẹni náà ni ààrẹ nìkankan díje ṣé kò sọmọ Yorùbá ní ṣé kò sẹ́ni tó fẹ́ pọ́n èdè àṣà àti ṣe Yorùbá ní ààrẹ ní kẹ́ni o wọn fi fọ́nrán kankan wọn fi ránṣẹ́ sí wa ó dùn mí o ó dùn mí gan-an ó dùn mí tí mo ti rò pé bí ojú kan bí ojú méjì nínú ẹ̀yin olólùfẹ́ mi ẹ máa ta bíọ́bíọ́ ẹ máa ṣe nínú díẹ̀ ta ní kí wọ́n ṣe fún ìdíje ṣùgbọ́n àní bínú jù ẹ̀bùn tó wà nílẹ̀ ó pọ̀ lóríṣiríṣi ilẹ̀ wà nínú ẹ̀ àwọn ẹ̀rọ tí wọ́n fi ń yẹ ìfúnpá wò láti máa ṣe àmójútó ìlera ó wà níbẹ̀ ẹ̀bùn pé kí ẹni tó bá gbégbá orókè ó ní àǹfààní sí ìtọ́jú eyín ẹ̀ fún odidi oṣù kan láti Hope Dental Clinic ó wà níbẹ̀ onílé onílẹ̀ tó fún wa nílẹ̀ tó fún wa ní ẹ̀rọ tí wọ́n fi ń wo ìfúnpá ó dùn àwọn náà ó dùn gbogbo wọn ṣùgbọ́n wọ́n ti fi wá lọ́kàn balẹ̀ wípé kí ilé iṣẹ́ wa kábọ̀ sí gbòòrò ayé kábọ̀ sókè ìrajà káwọ àwọn tí wọ́n wulẹ̀ díje rárá tí wọ́n máa nílò àwọn ohun yìí tí wọ́n fẹ́ àǹfààní káyọ̀ǹda ẹ̀ fún wọn láìwé láìfà ọdún tó ń bọ̀ ó fẹ́ dé tán a máa tún ju ìdíje ní ìsìn afẹ́fẹ́ bóyá nígbà yẹn ẹ̀rí wa gẹ́gẹ́ bí olóòótọ́ ẹ̀sáré ṣòǹtà ní kí ẹ ṣe kẹ́ ẹ bá lè jẹ àwọn ẹ̀kọ́ iyebíye wa. Aródú ni mò ń jẹ́ mi ò pa orúkọ dà ọmọ bàbá kan mi tó sì ti jó ní fàìfàì láti Òwu láti Àwà ìpàdé wa bí oyin ní ìgbà míì ní ìgbà rere kí Olódùmarè kó ṣọ́ gbogbo wa o àlàáfíà o. Núwà Media.